أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة، وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أدوبة الله سبحانه وتعالى، أترى إكاتي فوجشن الله محمد صلى الله عليه وسلم. إكا الله بيداتو نتا كما بان نبي محمد صلى الله عليه وسلم، كما ودولوريا نكا كما بان وراليه àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn tó dẹ̀ ṣe ohun tí wọ́n ṣe ní ẹ̀sìn ní títòdodo, kí ìkẹ́ àtọ́lá Allah bá ẹ̀dá kó máa bá gbogbo wọn lápapọ̀. Àwọn ń bẹ Allahu subhanahu wa ta'ala pípé kó jọ kó dákun nínú àánú rẹ̀. Àwa àti kí Allah bá ẹ̀dá kó má jẹ́ ká ṣe nǹkan mí lẹ́sìn yàtọ̀ sí Islam, kó sì má jẹ́ ká rìn ìlànà míì yàtọ̀ sí ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam. Gbogbo aburú tí máa ń dé bẹ́ẹ̀dá tí àlámàrí rẹ̀ níbi tẹ̀sìn rẹ̀, àlámàrí rẹ̀ níbi ìṣẹ̀mí ayé rẹ̀ tí fi máa ń dojúrú tí ó fi dàbá mi, kí Allah bá ẹ̀dá kó má ṣàlá ìmẹ́ àti yín kó ń bẹ̀. Gẹ́gẹ́ bá ti ń tọrọ lọ́wọ́ Allahu subhanahu wa ta'ala pípé kó jọ kó dákun nínú àánú rẹ̀. Oṣù tí Allah bá ẹ̀dá kọ́dárọ̀ pé ká wà nínú àwọn ẹni tí wọ́n rí, tí ń ṣe oṣù Ramadan, an bẹ Allahu subhanahu wa ta'ala kó
kó má ṣàkàwá sínú àwọn ẹni tó já sí wípé wọ́n á gbààwẹ̀ oṣù náà jálẹ̀. Tádẹ̀ tún bẹ náà wípé kó jọ gbogbo oríire àti albarka àti ìwà ọmọ aljanna, iṣẹ́ ọmọ aljanna tí èèyàn máa ń ṣe nínú oṣù yìí tí wọ́n fi di ọmọ aljanna, kẹ́lọ́ bẹ̀rẹ̀ dà kó má ṣàjẹ́ kó rọrùn fún wa. Gẹ́gẹ́ bá ti ń bẹ kó má ṣàṣọwá kó ń bẹ ìkéyà burú àti fìtínà àti àdánwò tó já sí wípé yóò kọ́ di wa láti rí ìyọ́nú ọba dẹ́dà nínú oṣù alápọ̀nlé yìí. À ń kí ọmọ ẹwà nínú ẹ̀sìn wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àkọ́kọ́ náà, nínú fídíò tí a ṣe ta posti mọ́júmọ́ òní yìí, mo sọ ń bẹ̀ pé inshallah al-azim mo ń padà bọ̀ wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí mudirul markazi sọ nípa sahihul bukhari àti hadithu tí mudiru tọ́ka sí nínú rẹ̀. Oye, so àmọ́ kó tó di pé àwọnú yẹn náà, mo rí táwọn èèyàn ń gbé káàkiri wípé kíníkan so ẹ má gbààwẹ̀ lọ́la, kíníkan mudiru ti sọ wípé ọjọ́ sátidé lágbààwẹ̀, ọjọ́ kíníkan lágbààwẹ̀, àtàndá ti sọ pé ọjọ́ kíníkan ni àwọn gbààwẹ̀, nǹkan kan bẹ́ẹ̀. So tó bá tiẹ̀ já sí wípé ẹni tá a gbà ní mùsùlùmí ló bá tiẹ̀ fẹ́ predict pé ọjọ́ tí àwẹ̀ ó bọ́ sí rè pẹ̀lú pé wọ́n fi ń wò lọ́dọ̀ wọn, ṣebí kò bá sì dá. Àmẹ́ni tó já sí pé lọ́dọ̀ tiwa wò rí wọn sí mùsùlùmí, ẹ kàn dààmú ìgbésí ayé ara yín. Oye, ẹ mọ̀ bí kí Nasrani àbí Yahudi kó wá fẹ́ máa sọ fún wa pé ọjọ́ báyìí làwọn mùsùlùmí gbọ́dọ̀ gbààwẹ̀, wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí gbààwẹ̀ Ramadan. Oye, so bí kí Nasrani àbí kí Yahudi kó wá fẹ́ máa sọ fún wa pé ọjọ́ báyìí làwọn mùsùlùmí gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan, káwọn fẹ́ wá máa gbé káàkiri pé ṣebí Yahudi àbí Nasrani ti sọ pé ọjọ́ báyìí lẹ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan, ẹ sì gbọ́dọ̀ má gbà. So tọ́ àwọ̀ wá fèsì fún gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń gbé gbogbo nǹkan báyẹn káàkiri nínú ẹ̀yin ọmọ lẹ́yìn mudirul markaz ipe so ẹ fẹ́ ẹkọ̀. Oye, mudirul markaz wọ́n sínú ohun tó já sí wípé àwọn mùsùlùmí wọ́n máa look up to níbi ẹ̀sìn wọn láti fi ṣẹ̀sìn Allah bẹ̀ẹ́dà. Torí àkọ́kọ́ náà mudiru ò tiẹ̀ meet up standard yẹn rárá àti rárá. Mudiru ò ní standard tí àwọn mùsùlùmí gbọ́dọ̀ fi worú nǹkan bẹ́ẹ̀ mọ́ wọn lára. Oye, so mudiru ò ní irú àwọn àmì tó já sí pé wọ́n lè máa wò lára èèyàn fi sọ pé òkè ẹni tá máa look up to rẹ̀ láti fi ṣe kíni, láti fi ṣẹ̀sìn wa. Mudiru ò mí tẹ̀ rárá àti rárá. Ṣé nípa ìmọ̀ ẹ̀sìn ni ká sọ ni? Oye, ṣé nípa ẹ̀kọ́ ẹ̀sìn ni ká sọ ni? Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, èwo ni ká wí nínú àwọn ẹ̀kọ́ ẹ̀sìn? So kò fẹ́ sí kan nínú àwọn ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú àwọn ẹ̀kọ́ ẹ̀sìn tí mudiru ké tó yanjú àbí tí wọ́n mọ̀ tó yanjú. So ṣé gbogbo àwọn ẹjọ́ òsì, àwọn ìpápátẹ̀, àwọn alfawakihu sakito tẹ́wàá ń gbé káàkiri láàrin ara yín wípé alátàndá ti sọ pé ọjọ́ sátidé làwẹ̀ ó bẹ̀rẹ̀. Alátàndá ò bá sọ pé inú sàárè làwẹ̀ ó ti bẹ̀rẹ̀, kí ló kàn wá? Kò sí tó kàn wá. Tí wá nígbà àwa fẹ́ tẹ̀lé súnà Nábì wa Muhammad sallallahu alaihi wasallam. Oye, tọ́ in tí súnà Nábì sọ rèé, wọ́n gbọ́nà súnà fi wá oṣù fáwọn mùsùlùmí. Oye, tọ́ àwọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ níjọ́ sátidé pẹ̀lú pé wọ́n gbọ́nà súnà fi wá oṣù àwẹ̀ fún àwọn mùsùlùmí gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam ṣe ní kí wọ́n wá. Oye, kìí ṣe nítorí pé bá alátàndá yín kan ti sọ̀sọkúsọ̀ kan tí ó wà máa fi rò pé bóyá ìmọ̀ lòun ṣe kíni, ìmọ̀ lòun ná. Oye, kìí ṣe torí ẹ̀ rárá àti rárá. Oye báyìí, so gbogbo àwọn eléyìn nínú àwọn ẹ̀tàn tí Ṣaitan kan ṣe fáwọn ọmọlẹ́yìn mudiru nù. So oye, so àwọn ìmọ̀ ń bẹ́lẹ̀ tó yẹ kí wọ́n kí, tó yẹ kí wọ́n wádìí ń pa wọn níwádìí rẹ̀, rídìrídé ni wọ́n mọ̀ bá káàkiri. So èmi ò tí ì rí nínú ìgbésí ayé mi fa àwùjọ kan tó já sí wípé yóò sọ àwọn kẹ́ bá onílàáká inú wọn bí irú àwọn ẹni tí wọ́n ń tẹ̀lé mudirul markazi lẹ́yìn, wallahi lazim. Ìyìn tí ì rí nínú ìṣẹ̀mí ayé mi àwùjọ kan tó já sí wípé yóò sọ wọn kẹ́ rí onílàáká ọlọ́pọlọ nínú wọn bí irú àwọn tó já sí wípé wọ́n kàn ń dá tẹ̀lé mudirul markazi. Ìyìn tí ì rí irú wọn níbi ìṣòfò làákàyè, wallahi. So nítorí èmi ò máa àǹfààní kan tó jẹ́ àǹfààní ìmọ̀ tó yá sí pé ẹni yìí máa ń ṣe fún yín tẹ́ni yìí bá kó yín jọ tẹ́ jòkó sí wọn wájú. Eléyìí ní ìsìn tí mudiru ṣe yìí ní ìsìn, wallahi baba ńlá ìmọ̀ kan àti ìsọkúsọ àtòdó ni mudiru ṣe ń bí.
oye àwọn omi tí wọ́n sì jáde ní jami'a mbembe bí èyí tí ń rọ́ wá sí fún mùdírù yun nísìn so agbọ́pọ̀ jáde jami'a azhari ní kíni ní Egypt so àtàwọn omi náà nú wọn bẹ́ẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ yín wá jáde jami'a ẹ fojú tó kéwú níwọ̀nba oye ẹwà máa jókòó máa wá gbọ́gbọ́kúgbọ́ máa gbọ́ àìmọ̀ kan ṣètán mú yín mọ́lẹ̀ gan wàhálà ṣètán kọ́ mansion sínú ìgbésí ayé àwọn ọmọ náà Allah bẹ́ẹ̀ dá yóò fi yín mọ́nà dé ìtawọ̀ mọ̀ sí ládùá fún yín nìyẹn hadakumullahu ajma'in so oye Allah bẹ́ẹ̀ dá yóò fi yín mọ́nà allamakumullahu rushdakum oye so àmá ní ìta ní parọ́ nǹkan ṣe yín lọ́pọ̀lọpọ̀ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ tọ́ ẹmọ nínú ẹ̀sìn wa mùdírù tún fẹ́ gbé ìṣe wọn dí lọ́tẹ̀ yìí so ẹ̀sìn máa wá ń ti wa téèyàn bá sọ pé òun ò ní gbọ́ téèyàn bá sọ pé ànífì tí náà ò ní sóhun nípa ìfẹ́ máa ba ẹ̀sìn lọ́bẹ̀ẹ́dà jẹ́ àwa náà ò ṣe tán àti dákẹ́fà oye so àwa náà a wà lórí pé à ń retí ẹnikẹ́ni tí ó sọ̀sọ̀kúsọ kákàn ń tọ̀hún mú gbàm ká sì ṣe rọ́dù fún àwọn ìwíkúwì rẹ̀ so ká sì pọ́n tọ̀hún lẹ́nu mọ́ oye so àwọn èèyàn ti wà bẹ́ẹ̀ tó yá sí pé ọmọogun ni wọ́n jẹ́ fún súnà nàbí ọ̀sẹ́lẹ̀mù wọ́n sì jẹ́ fẹ́sìn lọ́bẹ̀ẹ́dà tó yá sí pé àwọn ẹni tí wọ́n sọ̀sọ̀kúsọ pẹ̀ ìsàn lọ́bẹ̀ẹ́dà ni wọ́n retí kán kàn sọ kán sì hàn wọn mú kán sì lálàsí ìwíkúwì tí wọ́n wí oye so tọ́ àmọ́ èmi ó ṣe nàfsíhà fún mudirul markaz kó tó di pé ń plé ọ̀rọ̀ wọn yìí gan so nàfsíhà tèmi fẹ́ ṣe fún wọn nàfsíhà tó já sí wípé oye ọmọ gbọ́dọ̀ ṣe fún bàbá rẹ̀ ni nàfsíhà tó já sí wípé bàbá gbọ́dọ̀ ṣe fọ́mọ rẹ̀ ni nàfsíhà tó já sí wípé ìyá gbọ́dọ̀ ṣe fọ́mọ rẹ̀ ọmọ sì gbọ́dọ̀ ṣe fún ìyá rẹ̀ nàfsíhà tó já sí wípé oye ọkọ gbọ́dọ̀ ṣe fún ìyàwó rẹ̀ ìyàwó gbọ́dọ̀ ṣe fọ́kọ rẹ̀ nàfsíhà tó já sí wípé so àwọn akẹgbẹ́ níbi ẹ̀kọ́ wọ́n gbọ́dọ̀ ṣe fúnra wọn so olùkọ́ gbọ́dọ̀ ṣe fọ́mọ akẹ́kọ̀ọ́ rẹ̀ ọmọ akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣe fólùkọ́ rẹ̀ kí ni nàfsíhà náà òun náà ní pé kí mùdírù lọ́mọ yìí pé àwọn wọ̀nyí tí wọ́n jókòó sáwọn wájú tó já sí wípé wọ́n lè máa wò bí ìwúrí fún àwọn ipá wọn ti rí àwọn òtòǹdò tí wọ́n máa gba ìsọkúsọ lẹ́nu wọn so kí wọ́n lọ́mọ yìí pé wọ́n ní bá wọn dédì sàárè wọn kí wọ́n lọ́mọ yìí pé wọ́n ní bá wọn wọnú sàárè wọn ẹ wà nù sàárè yín lọ́tọ̀ àwọn wọ̀nyí tí wọ́n jókòó wájú yín àwọn náà wà nù sàárè wọn lọ́tọ̀ọ̀tọ̀ so òun kálukú ó wà máa kojú ohun tó ṣe kíni ohun tó gbáyé ṣe so nàṣíhà tèmi ó ṣe fún yín nìyẹn ẹ ronú ń pa sàárè yín àtàlìkìyàmọ̀ yín so ẹ̀yin nìkan lẹ́dàá wà ń bẹ̀ ẹnìkankan ò ní wà ń bẹ̀ pẹ̀lú yín nínú àwọn wọ̀nyí tí wọ́n jókòó sí yín wájú tẹ́lẹ̀ máa rò pé wá ìwúrí ni wọ́n jẹ́ fún yín so nàṣíhà yìí náà nàṣíhà ló jẹ́ fáwọn ọmọ tí wọ́n jókòó síwájú mùdírù yín tó yá sí pé pẹ̀lú bí tí bàbá yìí ń dàgbà lọ tẹ́yìn náà sì fẹ́ máa mú wọn ní àgbà ẹ máa wo nǹkan fa ẹni yìí nìsín wọ́n mú ẹni yìí ní àgbàlagbà wọ́n mú mùdírù yìí ní àgbàlagbà óyé láwọn ọmọ tí wọ́n jókòó sí wọn wájú yìí óyé báyìí tọ́ ẹ dákun èwo nú àwọn ọmọ tí wọ́n jókòó síwájú mùdírù yìí èwo nú wọn ló lè gbé bàbá rẹ̀ sórí àtẹ báwọn bọ́n ṣe mọ́ gbé mùdírù sórí àtẹ báyìí pé kí mùdírù wa mọ́ sọ̀sọ́kúsọ báyìí nìsín kò sí nú wọn wallahi kò sí nú wọn àmọ́ ògédé pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń fi mùdírù markazi connect ẹ̀mọ̀ tí mùdírù bá sọ̀sọ́kúsọ wọn nílé rí bí connect láwọn ọmọ yẹn óyé so ìdí tí ó fi nínú àwọn ìdí tí wọ́n fi ní problem nìyẹn láwọn ọmọ tó máa ń jókòó síwájú wọn yẹn óyé báyìí nìsín so àmọ́ àwọn ọmọ sọ fún yín pé kẹ́ ronú ń pa ìtẹ́dìbá wájú Allah subhanahu wa ta'ala óyé kẹ́ ronú ń pa rẹ̀ dáadáa gidigidi so ẹ lè rò pé ó fi bọ́ yín kó mọ́ fi bọ́ yín kó yá sí pé lálà sí àlẹ́ padà jẹ́ wájú Allah subhanahu wa ta'ala ẹ̀yìn òsì ní máa ṣe irú nǹkan tẹ́ ń ṣe yìí àyàfi kó ń tọ̀ ń ṣe kí ni kó ṣe kòńgẹ́yà mo lo gbólóhùn kòńgẹ́ fún yín so èyí ṣe kó tó sí pé kòńgẹ́yà ló ń tọ̀ ń ṣe wájú Allah subhanahu wa ta'ala so Sahihul Bukhari mùdírù sọ pé àwọn ju challenge ẹ jẹ́ ká gbọ́n tí mùdírù sọ so ẹ gbọ́ mùdírù sọ pé wọ́n sọ pé àwọn èèyàn sọ pé àwọn bú sàábí mùdírù sọ pé àwọn èèyàn sọ pé àwọn bú sàábí óyé mùdírù wá sọ pé pírọ́blẹ́mù àwọn ẹni tí wọ́n ń sọ bẹ́ẹ̀ nìyẹn
that is wàhálà àwọn ẹni tí wọ́n ń sọ pé mùdírù sọ wàhálà àwọn ẹni tí wọ́n ń sọ pé mùdírù bú sàábé nìyẹn. So mùdírù ṣe wá bú sàábé ni ẹ bú sàábé náà, so ẹ bú sàábé náà. So tẹ́ bá sì sọ pé wàhálà wa ni, kìí ṣe wàhálà wa nìkan, ẹ̀yin náà ti jèso iṣẹ́ tẹ́ ṣe yẹn, ẹ̀yin náà ti jèso iṣẹ́ tẹ́ ṣe yẹn náà. So ẹ ti jèso rẹ̀ láwọn ọdún mélòó kan sẹ́yìn, ṣe bí ẹ máa ń ṣe fúlenge tẹ́mọ̀ sọ pé ẹ tẹ àwọn kan rì sínú odò mímọ́ nǹkan kan báyìí, ìmọ̀ tí ò sí, kéwú tí ò sí fa, àti kéwú lárúbáwá òun gan náà kò sí, àti kéwú ẹ̀sẹ̀ òun gan náà kò sí ètò wà ń bẹ̀. So àmọ́ lọ́bẹ̀ ẹ̀dà àgbà tó gbèsè rẹ̀ dé ló bá di pé kìníkan kò sẹ́ni tá lọ́bẹ̀ ẹ̀dà ò lè mú, kò sẹ́ni tá lọ́bẹ̀ ẹ̀dà ò lè ṣe kíníkan àà. Ìgbà tẹ́yìn ńlá láàṣẹ àwọn ẹni rẹ̀ mọ̀ pé kò sẹ́ni tá lọ́bẹ̀ ẹ̀dà ò lè mú, tí wọ́n ń kìlọ̀ fún yín tẹ́ gbọ́. Oye ẹ wá sọ pé wàhálà tí wọ́n ní, bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ jẹ́ wàhálà wáyé pé èèyàn ń tọwọ́ bọ àwọn sàábẹ́ ànábì. So tí ìtọwọ́ bọ àwọn sàábẹ́ ànábì, ìmọ̀ tọwọ́ bọ wọn, ìmọ̀ sá wọn lọ́gbẹ́, tí ò bá fi lè jẹ́ wàhálà fún mùsùlùmí, kò gbọ́dọ̀ sí nǹkan míì tó gbọ́dọ̀ jẹ́ wàhálà fún mùsùlùmí mọ́ lórílẹ̀ ayé. So oye in lam yakun at-ta'nu fi ashabi rasulillahi sallallahu alaihi wasallam fitnatan lil muslimin falan yakuna shay'un fitnatan lil muslimina ba'da dhalik. So tí ìsá àwọn sàábé lọ́gbẹ́ tí è bá ṣe fìtínà fún àwọn mùsùlùmí, nǹkan kan ò gbọ́dọ̀ jẹ́ fìtínà fún àwọn mùsùlùmí lẹ́yìn yẹn mọ́. So wàhálà wa náà ní pé ẹ̀tọ́, nínú àwọn wàhálà wa náà ní pé ẹ̀tọ́ ẹ̀sá àwọn sàábé ànábì lọ́gbẹ́, ẹ̀bú àwọn sàábé ànábì, nínú wàhálà wa náà ni. Àwa náà gbà pé wàhálà gan ni tá ní pẹ̀lú yín, kò sí lè tán àfi tẹ́ bá túbá. Oye so wàhálà àdí tó já sí pé ó mú àwátáwà fi kórìíra yín títí dọ̀la gan, títí dọ̀la alkiyama gáàmà kórìíra yín lọ náà ni. Ìfẹ́ yín kankan báyìí kò sínú ọkàn wa, torí àyí nífẹ̀ẹ́ rú àwọn ẹni tó bá ń ṣe rú nǹkan bẹ́ẹ̀. So Allah bẹ̀ẹ́dà gan náà ò nífẹ̀ẹ́ wọn, annabi gan náà ò nífẹ̀ẹ́ wọn. Oye báyìí, so fún délé tẹ́ bá sọ pé wàhálà wa ni, wallahi wàhálà wa ni, babbanla wàhálà sí ni, ìdínú táwa fi kórìíra yín, so ìdínú táwa fi hate yín, táwa ò fi fẹ́ràn yín. So mi ò ṣẹ̀ṣẹ̀ máa sọ. Oye tẹ́ bá sọ pé wàhálà wa ni, kódà àwa náà ti gbà tẹ́lẹ̀ kẹ́ tó sọ sí pé wàhálà wa ni, àwa náà ti mọ̀ pé problemu tó tóbi ní táa ní pẹ̀lú yín. Oye so àmọ́ṣẹ́ wà bú sàábé ni, ẹ bú sàábé náà. So àbíṣẹ́ lè lo gbólóhùn dẹ̀dẹ̀wò rẹ̀ fún bàbá tó bí yín ni, ẹ sáà lè lo gbólóhùn dẹ̀dẹ̀wò rẹ̀, ọ̀dá ẹ lo gbólóhùn dẹ̀dẹ̀wò rẹ̀ fún bàbá tó bí yín ká gbọ́. So gbólóhùn dẹ̀dẹ̀wò rẹ̀ ẹ lò fún bàbá tó ṣe kíni, fún bàbá tí ó bí yín ká gbọ́. So kẹ́ attribute bàbá tó bí yín pẹ̀lú pé dẹ̀dẹ̀wò rẹ̀, oye kẹ́ attribute ẹ̀ sí wọn. So àbí kẹ́ attribute bàbá yín pẹ̀lú pé létekéte ni wọ́n, káwọn èèyàn gbọ́, káwọn èèyàn lè rí yín pé ọmọ rẹ̀ bí yán lọmọ yìí so káwọn èèyàn lè rí pé ọmọ dáadáa lọmọ yìí so abẹ́ẹ̀rí nǹkan. Allah bẹ̀ẹ́dà yóò sàmànà yín, oye yóò fi yín mọ́nà, yóò fi yín mọ́ ọ̀nà. Oye báyìí ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ wọn lọ. Challenge everybody one. Sorry Buhari. Gbogbo ẹ̀ ló sọ́kà. Ṣé gbogbo ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ àdísì tó wà bẹ́ẹ̀ ló jẹ́ sọ yíhà ni? Wọ́n máa ń gbé lẹ́yìn ọ̀kùnrin ìwọ náà ní tíra tó tún dáa jù. Ẹ̀jẹ̀ ṣe pé Imam Buhari àwọn nǹkan tó wà nínú tírà yẹn. Àwọn kankan wà nínú tírà yẹn. Ìjà sí ìdí bí wọ́n ṣe ń sìn. Bí wọ́n ṣe ń sìnkú ní India. Òun ló pèsè náà lẹ́nu. Òun ló pèsè náà lẹ́nu àwọn ọmọ ọ̀gá yẹn bẹ́ẹ̀. India máa ń. Tọ́ kó tó di pé àwa síbi tí mùdírù fẹ́ sọ yìí, àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ síwájú ibi tí wọ́n dé yìí ká make comment lé lórí. Ipe in táwọn ń sọ ní ipe Sahihul Bukhari, ipe ṣe ogun tí ń bẹnu rẹ̀ ló sọ́hà, kìí ṣe tẹ́ ń sọ nìkan nìyẹn. Àní àdísì ilẹ̀ ní ọ̀rí fìtínà
lórí dùbúlẹ̀ lórí ìsùn kó sì lọ fi igi ré bọ́ òun ni ẹ mọ́ dí sílẹ̀ gan oye ẹ̀yin náà wọ́n tẹ́ ṣe láìpẹ́ yìí nìsín àwọn ẹni ẹlẹ́ni wọn àdétọ̀ yín wọn àdọ́dọ̀ yín ẹ sì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lálà sí ilé kéwu wọn so onífìtínà ní so gbogbo àwọn èèyàn kódà àwọn ọmọ tí wọ́n jókòó sí iwájú wọn mọ̀ pé mùdírò àmọ́ dá fìtínà lẹ̀ mùdírò àmọ́ wú fìtínà lẹ̀ oye so ẹ máa ń ṣe ìsáratul fitan ẹ máa ń dí sílẹ̀ gan so àwọn tí wọ́n jókòó síwájú yín gan náà àwọn náà mọ̀ pé iṣẹ́ yín ni nínú àwọn nǹkan tẹ́ ṣe dáadáa ni oye tọ̀ kí wá ṣe pé ẹ̀ ń sọ pé ṣe gbogbo tí ń bẹ nínú Bukhari ló sọ́hà kì í ṣe tẹ́ ń sọ nìyẹn àní ẹ̀ ń fi bàbá ńlá òdo àtàìmọ̀kan ẹ̀ ń fi hàn ẹ mọ̀ pé ẹni tí ó tiẹ̀ sọ pé ṣe gbogbo tí ń bẹ nínú Bukhari ló fẹsẹ̀ rìn lẹ́ni irú èèyàn yẹn gan òun gan náà gbọ́dọ̀ ti ní tó yá sí pé ó fojú tó nínú ẹ̀kọ́ òun náà gbọ́dọ̀ ní ohun tó fojú tó nínú ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣe wà yí nìsìn bọ́n bèèrè nípa ìmọ̀ hadith lọ́wọ́ yín wallahi ẹ̀ mọ́ dò nípa rẹ̀ ẹ̀rí tí mo búra lórúkọ Allah bẹ̀ẹ́dà lórí ẹ̀ dò báyìí nípa ọ̀rọ̀ hadith dé ẹ̀ẹ̀mọ̀ kankan pa rẹ̀ tí wọ́n bá bèèrè lọ́wọ́ yín oye ẹ̀ẹ̀mọ̀ kankan pa rẹ̀ so ṣé irú yíyún lẹ́wà mọ́ sọ pé lẹ́fẹ̀ẹ́ sọ pé ẹ̀yìn so wọ́n ń challenge gbogbo wọn nípa Sahih Bukhari àtàní láti wo síbo àgbákò láti wo síbo yẹ́ àìmọ̀ wọn ara ẹni tó já sí pé kò lè ṣàlàyé mas'ala kan nínú àwọn masáìl tí ń bẹ níbi ọ̀rọ̀ hadithi dé kò lè ṣàlàyé rẹ̀ yanjú irú èèyàn bẹ́ẹ̀ yẹn fẹ́ máa jòkó láti máa sọ pé challenge tí mò ń challenge wọn ní pé ṣé gbogbo tí ń bẹ nínú Bukhari ló sọ́hà láti ẹnu irú èèyàn bẹ́ẹ̀ ẹ̀rí pé àdánwò ńlá ló jẹ́ bàbá ńlá fìtínà ló jẹ́ wallahi alazim kí ìròyìn bẹ́ẹ̀ fẹ́ máa sọ pé ṣé gbogbo tí ń bẹ nínú Bukhari ló sọ́hà àìmọ̀ ara tó ga jù dẹ̀nẹ́lẹ̀ kejì wọ́n wà máa sọ pé asahhul kutub ba'da kitabillah sahihul Bukhari ipò wọn máa sọ bẹ́ẹ̀ ṣé òótọ́ kọ́ ni ṣé kò rí bẹ́ẹ̀ ni ẹ fún wa ní ìwé mi lẹ́yìn Qur'anul Karim tó fẹsẹ̀ rìn lẹ́bí Bukhari oye tó já sí wípé ó dájú pé ó fẹsẹ̀ rìn lẹ́ bí Bukhari ẹ mú wá wallahi ẹ lè rí oye báyìí so oye tó ń bóyẹ já sí wípé àwọn olùmọ̀ ẹ̀sìn àwọn àfá aládìísì àtàwọn olùmọ̀ ìsìláàmù oye wọ́n máa ń sọ wípé àwọn tírà tó fẹsẹ̀ rinlẹ̀ jù lẹ́yìn Qur'anul Karim òun náà ni Sahiha al-Bukhari wa Muslim Sahihul Bukhari àti Sahihu Muslim oye tó ń bẹ́ já sí pé wọ́n máa ń gbá àwọn méjì wá báyìí so wọ́n tún wá yọ Bukhari wọ́n tún wá yọ sọ́tọ̀ ipe Bukhari wá ní asọ́hù nínú àwọn méjèèjì tọ́ ẹ wá fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ kí lẹ fẹ́ fi sọ pé kò rí bẹ́ẹ̀ ìmọ̀ wo lẹ tí àchíwù nípa ọ̀rọ̀ àdísì dé tẹ́fẹ́ fi sọ pé kò rí bẹ́ẹ̀ tí àwọn níùsì tó yá sí pé ẹ̀kàn máa ń jókòó káàyún lẹ́fi sọ pé kò rí bẹ́ẹ̀ ni ẹ̀ràbùn tí wọ́n ṣe máa ń ṣe nágdú ìmọ̀ nìyẹn tí wọ́n ṣe máa ń ṣe nágdú nǹkan lójúpọ̀nà ìmọ̀ nìyẹn kí ẹ̀kan jókòó kó kàn ká níùsì kan kó wá sórí social media kó wá fẹ́ máa sọ pé kìnnìkan ìkankan tó yá sí pé ọ̀rọ̀ ẹ̀sìn ni tó sì fẹsẹ̀ nílẹ̀ irọ́ ni láláì yanjú rẹ̀ pẹ̀lú ojú ọ̀nà ìmọ̀ kó kàn sọ fáwọn èèyàn pé irọ́ ni àwọn èèyàn gan yẹ kí wọ́n máa wò ó pé ṣé nǹkan ò máa dààmú ẹni yìí ṣé nǹkan ò máa ṣe ẹni yìí báyìí ṣé nǹkan ò máa ṣe ẹni yìí bá àwọn èèyàn ó yẹ káwọn èèyàn máa wò bẹ́ẹ̀ oye àwọn olùmọ̀ ìsìláàmù tí wọ́n sọ pé asahul kutub ba'da kitabillahi Sahihul Bukhari àwọn olùmọ̀ tí wọ́n sọ wallahi mo fi Allah bẹ̀ẹ́dà mo fi búra oye ká ní Sheikh Adamu bá wà láyé ni wọ́n lè challenge táwọn àfáàyùn sọ ká tó sọ yìí òun ni mo sọ fún yín àwọn àfẹ́ẹ̀sìn
tí wọ́n fi ọ̀rọ̀ yìí rinlẹ̀ ipe tíra tó lálàáfíà jù lẹ́yìn Qur'anul Karim òun náà ni Sahihul Bukhari. Ká ní Sheikh Adamu bá wà láyé wallahi wọn lè challenge ọ̀rọ̀ àwọn àfáàyàn ní tí wọ́n sọ yẹn ká tó wá sọ ẹ̀yìn. So bal nínú tíra Sheikh Adamu in tó tọ́ka sírù nǹkan yìí bẹ́ẹ̀ Sheikh Adamu mú wá nínú tíra wọn Mabadi ilmi hadith in bẹnu rẹ̀ ní tíra pẹlẹbẹ àdísì tí Sheikh Adamu kọyún. Sheikh Adamu mú ọ̀rọ̀ àwọn àfá Islamu, àwọn àfá aládìsì, àwọn àfá Mùsùlùmí nípa ti àdísì ó yé nípa ọ̀rọ̀ yìí Sheikh Adamu mú wá sínú tíra yìí in bẹ̀m̀bẹ̀. Ọya ẹ̀tọ́ ọbọ̀ tíra bàbá yíyùn ẹ̀sọ́ ìpérí dìrìdé ni bàbá Adamu mú wá síbẹ̀ tẹba tó bẹ̀ káàtẹ̀ rí bẹ̀ ṣe tó ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn. So torí ọ̀rọ̀ tẹ́ sọ yìí ní ìsìtọ́ sí pé àwọn olùmọ̀ àdísì tí wọ́n máa ń sọ tó sí pé àwọn olùmọ̀ mùsùlùmí àwọn olùmọ̀ ìsìláàmù ń sọ tó dẹ̀ dájú pé bó ṣe rí nìyẹn ipe asahhul kutub ba'da kitabillah Sahihul Bukhari. Ọ̀rọ̀ yẹn ní ìsìn ẹ̀yin fẹ́ sọ pé wọ́n kẹ́ máa ń sọ bẹ́ẹ̀ náà ni àmọ́ bàbá yín mú wá sínú tíra ẹ lálàsí tí bàbá yín mú wáyùn ẹ sọ fáwọn èèyàn pé tí bàbá yín kọ síbẹ̀ yan ìkọkúkọ ni kárí ó dé mi lójú pé ẹ̀ tó bẹ̀ tẹ́ bá wá lè ṣe bẹ́ẹ̀ fún bàbá yín oye tẹ́ lè ṣe bẹ́ẹ̀ fún tíra bàbá yín the best ni pé kẹ́ lọ gbẹ́nu yín dákẹ́ kẹ́ lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn kò tí ì pẹ́ jù ẹ sì tún lè achieve ìmọ̀ nípa ẹ̀sìn allọ́bẹ̀ẹ́dà tẹ́ bá fẹ́ tẹ́ bá sì ní ìdààmú tẹ́ bá ní ìdààmú rí rẹ̀. Oye mà wọ́n ni tí wọ́n sọ pé asahhul kutub ba'da kitabillah Sahihul Bukhari mà wọ́n ni ẹ rò pé àwàdà ni wọ́n fi wí ẹ rò pé àwàdà àti eré ni wọ́n fi sọ ni ẹ rò pé àwàdà àti eré àtẹ̀fẹ̀ ni wọ́n fi wí ni ẹ rò pé kí wọ́n máa jí kí wọ́n máa sùn kí wọ́n máa rìn káàkiri kí wọ́n jẹ kí wọ́n mu bí ẹranko ẹ rò pé tí wọ́n fi sọ ni ẹ rò pé tí wọ́n fi sọ nìyẹn ni ẹ rò pé tí wọ́n fi wí nìyẹn ni pẹ̀lú ìmọ̀ ni wọ́n fi wí àfà ìmọ̀ ìjìnlẹ̀ ni wọ́n fi wí wàlá kálọ̀ ẹ̀dà kó mẹ́jà sọ ní abẹ́rí nǹkan báyìí oye ẹ wá jẹ́ ká gbọ́n tí mùdírù fẹ́ sọ. Mùdírù sọ pé bí wọ́n ṣe máa ń sìnkú ní India tí wọ́n jóyàn sí irú ipé Imam Bukhari gbà wá ó mà ṣe o kò dá kí mà sọnù fún yàn oye kí àìlẹ́kọ̀ọ́ tún wá ṣe kí ni kò dá kí mà sọnù fún yàn kí ẹ̀kọ́ tún wá sọnù papọ̀ pẹ̀lú ẹ̀ wallahi al-azim ẹ máa gbọ́ nǹkan o. India máa ń sìnkú wọ́n jò níná wọ́n jò lérú wọ́n sọ lérú àdásíkò òun náà wá sọ̀rọ̀ ẹ̀ sẹ́nu ànẹ́bí ó ṣẹlọ́n ọwọ́ aṣọ ẹjọ́ wọn tó ẹnìkan ṣẹlọ́n ọwọ́ ẹnìkan jó òun ná àwọn àjò òun ná tán wọ́n dá irú òun sínú omi ó jẹ́ àlàyé kó má jẹ́ láti kìí àmà ọlọ́wọ́ padà foríjì pẹ́tọ̀ ó ti jẹ àlàyé o yóò lọ bẹ́rù láti kìí àmà iná tó yẹ kó jó nínú jẹ́ àdámà wọ́n ti fi jó láyé bí ọwà ló sọ Bukhari. Ẹ̀rí nǹkan àbí ẹgbọ́ bàbá ńlá ìmọ̀ kan táfà yìí ṣe báyìí bàbá yìí ń parọ́ máa lè Imam Bukhari àfá yìí ń parọ́ máa lè Imam Bukhari ipé wọ́n ṣe máa ń jóyàn wọ́n ṣe máa ń sìnkú ní India tí wọ́n jóyàn tí ó dé irú ipé Bukhari gbà wá abẹ́ẹ̀rí rọ́bàn ẹ̀dàkùn kí ni tí ń bẹ́nu hadithi tí Imam Bukhari gbà wá kí ni tí alátàndá yín sọ kí ni tí alátàndá yín wí gbogbo yín sì jókòó ẹ sì jókòó rọ kiri ká mùdírù ẹ sì ń gbọ́ dédèrèdè báyìí ẹ lè ní kí bàbá yìí gbẹnu dákẹ́gbẹ́ ní sùúrù ẹ jẹ́ ká gbé Sahihul Bukhari jáde ẹ sì jẹ́ ká gbé Muslim náà jáde ká wo ohun tí ń bẹ́nu rẹ̀ ṣé ó jọmọ́ táwọn ará India ń ṣe ni
tó jọmọ́ táwọn ará India ń ṣe ní ẹsẹ̀ rí báyìí ó mà wá ṣe o bó láti sọ̀rọ̀ àfáà yìí gan tẹ́mọ̀ nínú ẹ̀sìn wa nínú Sahihul Bukhari hadith 7506 nínú Sahihul Bukhari hadith 7506 hadith wa Abi Hurairah radiyallahu anhu عن أبي هريرة رضي الله عنه لا ترى أبو هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إبو جيش الله بيدا كيكا ترى الله بيدا ما باو صيبي قال رجل إبو راكني كان صيبي قال رجل لم يعمل خيرا قط إبو راكني كان تيو سيساريري ككنري كو سيساريري ككنري nínú Sahih Muslim àwọn ìgbà wá pọ̀ lórí rẹ̀ so nínú riwaya tó wá fún lam ya'mal hasanatan qat kò ṣe dáadáa kankan rí arákùnrin yìí ó wá sọ pé fa idha mata faharriquhu iltifatu ti ṣẹlẹ̀ ń bí báyìí so riwaya mi ń bẹ nínú Muslim tó wá pé fa idha ana muttu faharriquni aw faahriquni ipe tí mo bá kú ẹjọ́ mi ná so nísìn ní bíbá yìí nísìn annabi sallallahu alaihi wasallam nírò nípa arákùnrin ìró tá annabi sallallahu fún al'umma yìí nísìn annabi sallallahu kò ṣe lófin pé káwọn èèyàn lọ máa jó àwọn òkú níná nígbà tí wọ́n bá kú ẹmú dání so báyìí nísìn ọ̀rọ̀ tá nẹ́bì sọ yìí mùsùlùmí kan ò gbọ́dọ̀ sọ ipá nẹ́bì parọ́ nítorí pé ó fẹsẹ̀ rinlẹ̀ àwọn rìwáyà dẹ́pọ̀ lórí rẹ̀ tó wá lórí nǹkan yìí mùsùlùmí ò gbọ́dọ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ sọ pé kò ṣe kí ni kò rí láàrin al'umma yìí ni pé yóò múrò wá nípa ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tó já sí wípé kò sójú wa kò sì sójú òun náà àmọ́ bó ní ó ṣe rí bí mú wá allọ́bẹ̀ẹ́dà òun ni ó ṣe kí ni allọ́bẹ̀ẹ́dà ni ó láàyè allọ́bẹ̀ẹ́dà ni ó sì fi hàn tánàbẹ̀ sẹ́lẹ̀mù ó fi sọ so nínú tí mùsùlùmí gbọ́dọ̀ sí gbàgbọ́ òun náà ní irú àwọn nǹkan báyìí tó bá wá látọ̀dà nẹ́bì tó bá fẹsẹ̀ rinlẹ̀ so irú rẹ̀ òun náà ni hadithu katánàbẹ̀ sẹ́lẹ̀mù sọ pé arákùnrin kan bẹ tó yá sí pé ó pa èèyàn 99 ó pààyàn 99 ó wá ń rìn lọ ó pàdé ẹnìkan ó sọ fún pé tọ̀ òun pa èèyàn 99 so ṣé òun ra foríjìn lọ́dọ̀ lọ́bẹ̀ẹ́dà bó òun ò ní ra foríjìn sálọ́bẹ̀ẹ́dà ṣé ó gba tútúbà òun àbí kò ní gba tútúbà òun ẹni náà sọ fún pé alọ́bẹ̀ẹ́dà ò ní gba tútúbà rẹ̀ ó wá pa eléyìn náà ó pa kún 99 tó ti pa tẹ́lẹ̀ ó wá jẹ́ 100 ó sílẹ̀ so ó wá rìn lọ síwájú ó wá pàdé ẹlòmíì ó sọ fún pé tọ̀ òun pààyàn 99 òun bá pàdé arákùnrin kan bá bèèrè lọ́wọ́ rẹ̀ pé tọ̀ ṣé òun ra foríjì allọ́bẹ̀ẹ́dà bóun òun ní ra foríjì allọ́bẹ̀ẹ́dà eléyìn bá sọ pé òun ní ra foríjì allọ́bẹ̀ẹ́dà òun bá pa eléyìn náà kún kó máa jẹ́ 100 so tọ̀ àmọ́ ẹni tí ó padà pàdé yẹn lẹ́lẹ̀kejì ó sọ fún pé yóò ra foríjì àmọ́ ó nídà àti máa ṣe kíni àti máa ṣe ìrìn àjò lọ síwájú so in tí mo fẹ́ lò ń bí hadith yìí nìsìn ní pé hadith yìí nípa pé èèyàn pa èèyàn 99 yóò wá padà pẹ́ nìkan ká lè rí bí ọba tó dá wa bí ìkẹ́ rẹ̀ ṣe tóbi tó bẹ́ẹ̀ dẹ̀ ni bí ìṣàforíjìn rẹ̀ àtàmójúkò rẹ̀ ṣe lágbára sí so ṣe rí ìṣẹ̀lẹ̀ yẹn gẹ́lẹ́ so déédé ló ṣe pẹ̀lú tí ń bẹ́nu hadith yìí so ọ̀rọ̀ nípa pé ká lè mọ bí àánú allọ́bẹ̀ẹ́dà ṣe fẹ̀ sí àti bí ó ṣe tóbi sí àti bí àforíjìn rẹ̀ àti àmójúkò rẹ̀ ṣe ga sí intadisi yìí fẹ́ kọ́ wa gangan ni so mùdírù fẹ́ wá gbé lórí pé bí àwọn ará India ṣe máa ń jó òkú nígbà tí wọ́n bá kú ipé mọ́mú Bukhari gbà wá ẹ má wá gbọ́n tí ń bẹ́nu hadisi o so qala rajulun lam ya'mal khayran qat arákùnrin kan tí ò ṣe dáadáa kankan rí ó sọ pé fa idha mata faharriquhu nínú riwaya tí ń bẹ́nu Muslim fa idha ana muttu faharriquni aw faahriquni ipé tí mo bá kú ẹjọ́ mi
wadhru nisfahu fil barri tẹ́ bá wá jómi so ìlàjì nínú èjíjó tó ṣe kíni tó jáde níbi jíjó tẹ́ jómi yẹn ẹ ṣe kíni ẹ fẹ́ sínú ẹ dà sórí ọ̀dàn oye ẹ fẹ́ sórí ọ̀dàn wa nisfahu fil bahr ìlàjì tó kù náà nínú rẹ̀ ẹ fẹ́ òun sínú kíni sínú ibùdó oye fajama'a ma fihi wa amara al-barra fajama'a ma fihi thumma qala so fa amara okay fa wallahi la in qadara Allahu alayhi la yu'adhibannahu 'adhaban la yu'adhibuhu ahadan min al-'alamin arákùnrin yìí wá sọ pé òun fi Allah bẹ́ẹ̀dà òun fi búra ipe tí Allah bẹ́ẹ̀dà bá ní kápá lágbára lórí ìjìyà tó já sí wípé kò fi irú rẹ̀ jẹ nìkankan nínú àgbáyé rí oye fa amara Allahu al-bahra fa jama'a ma fi Allah bẹ́ẹ̀dà wá pa ibùdó láṣẹ oye ó wá láti kó àwọn tí wọ́n fẹ́ nínú jíjó tí wọ́n jó arákùnrin yẹn láti kó jọ sójú kan wa amara al-barra fa jama'a ma fihi ó wá pa orí ọ̀dàn náà láṣẹ so láti kó jọ sójú kan thumma qala lẹ́yìn gbà náà Allah bẹ́ẹ̀dà wá sọ fún arákùnrin náà lẹ́yìn gbà tí wọ́n ti kó gbogbo èjíjó yẹn sójú kan náà Allah bẹ́ẹ̀dà wá sọ fún pé lima fa'alta lè tó fi ṣe nǹkan yìí oye qala min khashiyatik ó sọ pé òun ṣe látara pé òun páyà òun sì ń bẹ̀rù rẹ̀ Allah bẹ́ẹ̀dà wa anta a'lam ìrẹ́ Allah bẹ́ẹ̀dà ló sì nímọ̀ jù ó nímọ̀ jù mí lọ nípa pé ìdí tí mo fi ṣe ni pé ìpáyà ìjìyà rẹ̀ so in ní kápá àti lè gba ìyà rẹ̀ sára òun ló gbé mi tí mo fi ṣe fa ghafara lahu Allah bẹ́ẹ̀dà dẹ̀ foríjì in tí Mudiru máa ń sọ pé al-Bukhari gbà wá rí ìfà pé bí wọ́n ṣe ń sìnkú ní India tí wọ́n máa ń jó òkú ní India ńgbà tí wọ́n bá ti ṣe kíni tí òkú bá ti kú ó yẹ ipé Imam Bukhari gbà wá subhanallah ai ó máa ṣe sọnù fún bàbá yìí náà ṣé ìgbà tí wọ́n ń pín mà ṣé Mudiru wà absent ń bẹ̀ ni ṣé ìgbà tí wọ́n ń pín mà ṣé Mudiru wà absent níbi tí wọ́n ti ń pín ìmọ̀ ni Mudiru present níbi tí wọ́n ti ń pín ìmọ̀ àtàgbọ́yé ńgbà tí wọ́n ń pín fáwọn èèyàn ni ẹ dákun kí ni ń bẹnu hadithu yìí nìsín kí ni Mudiru ń sọ kí ni Mudiru ń parọ́ mọ́ Bukhari sí tí ó ṣe dáadáa kankan rí àbí tó ti dẹ́ṣẹ̀ tó pọ̀ ó nígbà tóun bá kú o nínú àwọn rìwáyà míì ó sọ fún àwọn ọmọ rẹ̀ pé ó pa àwọn ọmọ rẹ̀ láṣẹ pé nígbà tóun bá kú o kí wọ́n jó ohun tí wọ́n bá wá jó ohun o kí wọ́n gún èjíjó tí wọ́n bá ṣe kíni tí wọ́n bá jó ohun sí kí wọ́n dẹ̀ fẹ́ sí ibùdó àtórí ọ̀dàn oye so tọ́ arákùnrin yìí ṣe nǹkan yìí ní tìtorí pé ń páyà ìjìyà Allah subhanahu wa ta'ala látara àwọn àṣìṣe tó pọ̀ tó ti ṣe oye so Allah bẹ́ẹ̀dà wá padà foríjì ó wá padà mójú kò fún so ẹ dákun ṣé níbi hadithu yìí ṣé Imamu Bukhari gbà wá ipa Nabi sallallahu sọ pé tí àwọn mùsùlùmí tó kú bá kú fún wọn ọ̀nàgbà tí wọ́n fi máa sìnkú òun náà ní pé kí wọ́n máa ṣe kíni kí wọ́n máa jó àwọn òkú wọn òun náà ní pé kí wọ́n máa ṣe kíni kí wọ́n máa jó àwọn òkú wọn kí wọ́n sì máa ṣe kíni kí wọ́n máa ṣe wọ́n bí àwọn ará India ṣe ń ṣe wọn ẹ̀dá kò sí ti ń bẹ nínú àdísì yìí nìyẹn ìrólà Nabi sallallahu fún al-umma yìí so bí wọ́n ṣe ń sìnkú nínú Islamu oye ó wà ń bẹ tán sallallahu kọ́ al-umma yìí tẹ́rì ń bẹ fún so eléyìí ní ìsànà sallallahu ń fún wa ní ìròní nípa pé ẹnìkan bẹ tó ṣe àwọn àṣìṣe tó pọ̀ àwọn bàjẹ́ tó pọ̀ látara pé wọ́n ń bẹ̀rù ìjì Allah bẹ́ẹ̀dá oye ìyẹn wá gbé débi pé wá ní kí wọ́n jóhun ráwúráwú ṣé ó túmọ̀ sí wípé nínú Ìsìlámù èèyàn lè máa jó òkú ni ẹgbẹ́ òlẹ́ ṣe máa ń ronú gan-an ẹbí ò mọ̀ bí bàbá yìí ṣe máa ń ronú ní sì ń dùn mí fún bàbá yìí káì kàkàkàkà ẹmọ èmi èyí fẹ́ kí èèyàn jókòó pé báyà ìmọ̀ ló fẹ́ ná kó wá máa kí mà wá máa ṣòfò ní ojú ń tọ̀hún ẹ dákun kí ni ń bẹnu àdísì ní sìn kí ni àfáà yìí ń parọ́ sí báyìí kí ni rọ́tí Mudiru ń pamọ́ Bukhari báyìí ní ìsìn
àní ẹ lọ gbẹ́nu yín dákẹ́, kìí ṣe irú yín ni wọ́n ń sọ níbi pé kí wọ́n ṣe naqdu Bukhari, irú yín bò irú yín báwo níbi pé kí wọ́n ṣe naqdu al-Bukhari, níbi pé kí wọ́n ṣe naqdu Bukhari, ṣe irú yín wọ́n wá ní irú yín bò wallahi kìí sọ̀rọ̀ pé bọ́yá kìíní Sheikh Adamu gan wọn gbọ́dọ̀ tẹ́rí sí ká ní wọ́n bá sí wà láyé. Wallahi mo fi Allah bẹ́ẹ̀dà mo fi búra àbáyọ̀rọ̀ péré ni wọ́n ń ṣe nípa inú àbáyọ̀rọ̀ péré ni wọ́n ń ṣe nínú ọ̀rọ̀ àdísì dé ẹmọ̀gbà tí yóò bá ṣe wàhálà ké nǹkankan nínú kéwú oye tí ó fara gbolẹ̀ fún tí ó fara jìyà kankan fún ìmọ̀ tó yanjú ẹmọ̀ pé yóò mọ̀ tẹ́kì ọ̀pọ̀lọpọ̀ nǹkan for granted ẹ sì ń ṣe báyìí mùdírù kí ni ń bẹnu àdísì kí ni tẹ́ ń sọ kí ni ń bẹnu àdísì yìí kí ni tẹ́ ń wí anásọ́lẹ́mù fún wa nírò nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ síwájú kóhun tó dé sí kanú àwọn al'umma tí wọ́n gbà wájú oye ṣé ó ń túmọ̀ sí wípé nínú ìsìláàmù báyìí ṣe bá ṣe wà ní ìsìláàmù ṣé ó ń túmọ̀ sí wípé nínú ìsìláàmù èèyàn lè máa jó òkú nígbà tó kù rẹ̀ bá kú ni ẹ sì máa ń ronú báyìí kò wù mí kí n máa sọ gbọ́ àwọn kan yìí but a nídìí láti sọ káwọn àlùmọ̀ lè bá àmọ́ pé rédèrèdè lẹ́ ń ṣe so a nídìí àti máa làámọ́lẹ̀ fún yín báyìí kán lè bá àmọ́ pé so ń tẹ́ ń ṣe yẹn jákujàku gbáà ni kò bójúmu rárá àti rárá so a nídìí àti làámọ́lẹ̀ fún yín torí lè yóò bá làkà ìmúna ẹ dákun kí ni ń bẹ́nu àdìsí kí ni tí wọ́n ń sọ so bí wọ́n ṣe ń jókòó ní wọ́n ṣe ń sin òkú ní India tí wọ́n jó òkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Bukhari náà gbà wá ó sọ sànẹ́bì ibo ló ti gbà wá ṣé léyìí ni táwọn ará India ń ṣe ni ẹ̀rá kò ṣe àwọn ará India ṣé léyìí ni wọ́n ń ṣe ni so iṣẹ́ àwọn ará India ṣé àwọn ń jó òkú ní tìtorí pé wọ́n ń páyà lọ́bẹ̀ẹ́dà ni so and then ṣé Ànábì sálàmù pàṣẹ pé kí wọ́n lọ máa jó òkú ńgbà tó kú bá kú ni sánà sálàmù sọ pé kí wọ́n lọ máa jó òkú ni ṣe bó fún wa ń rò nípa pé nínú àwọn ẹni tí wọ́n gba wájú lágbájá ó ṣe báyìí o so ìrólà nẹ́bì fún wa oye ìrólà nẹ́bì fún wa ohun tó sì jọrú rẹ̀ náà sì pọ̀ nínú àwọn hadith jàǹtìrẹrẹ hikma ta fẹ́ wá múyọ níbi hadith yìí gangan òun náà ni títóbi àforíjìn Allahu subhanahu wa ta'ala hikma tí ń bẹ níbi hadith yìí nìyẹn oye hikma tí ń bẹ níbi hadith yìí ni pé ká lè rí bó ṣe tóbi sí ká lè rí títóbi ìkẹ́ Allahu subhanahu wa ta'ala ká lè rí gbígbọngbọ́n ìkẹ́ àti ìṣàforíjìn tálọ́bà ẹ̀dà máa ń ṣe fáwọn ẹrú rẹ̀ àtàmójúkò tí máa ń ṣe fáwọn ẹrú rẹ̀ ìntádìsí yìí ṣe kí ni tó dá lórí nìyẹn ẹ̀yin wá fẹ́ gbé lórí pé lójú yẹn ẹfẹ́ ṣe ẹfẹ́ antagonize Bukhari náà nù ẹfẹ́ ṣe náà dùn fún Bukhari nìyẹn o so oye ẹfẹ́ ṣe jarhu fún Bukhari nìyẹn ẹfẹ́ ṣe ta'anu fún Bukhari nìyẹn o lójú yín o ẹ wá rò pé bá eléyìí ní mọ̀tẹ́fì ṣe fún Bukhari wallahi bàbá ńlá ìmọ̀kan lẹ́mú bàbá ńlá ìmọ̀kan òun lẹ́mú bàbá ńlá odò òun lẹ́mú kò wá tí tán mùdírù sí ìsọ̀kan síwájú oye ọ̀rọ̀ tí Matthew gbà wá ẹ má gbọ́ tó fi kọ Bible ó pè wá ní kọ̀ọ̀kan ní alifábẹ́ẹ̀tì ní kọ̀ọ̀kan nínú Bible ló wà ó wá gbé lódìdí bẹ́ẹ̀ máa yí sí lára pé sísọ ní Buhari ó yẹ kẹ́ ẹ ka àdíìsì ọ̀hún mùdírù challenge la challenge yín tẹ́ bá mọ̀ pé ẹ tó gbangba sùn lọ́yẹ́ ẹ tó ń tẹ́ pera yín oye ẹ ka àdíìsì ọ̀hún tí Matthew gbà wá nínú bíbélì tó wájá sí pé wọ́n yí sí lárúbáwá harfan nassan so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ oye ẹ̀yin náà ẹ ka àdíìsì ọ̀hún jáde fún akẹ́wàá máa ṣe comparison bẹ́ẹ̀ fáwọn èèyàn kí wọ́n rí mùdírù ń pa orí burúkú rọ́
hadith ọ̀rọ̀ kan tí Matthew gbà wá nínú bíbélì harfan nǹkan kan bí harfin nassan bí nassin so Bukhari gbà wá wọ́n yí sí lárúbáwá harfan bí harfin nassan bí nassin wọ́n sì gbé sínú Sahihul Bukhari wọ́n sọ pé Ànábì ló sọ ọ̀yá ẹ ka hadith ọ̀hún fún wa ká gbọ́ ẹ ka hadith ọ̀hún ibo ló wà nínú Bukhari ẹ kà fáwọn èèyàn kẹwàá sọ ohun tí Matthew ọ̀hún náà sọ oye a máa retí kẹ́ ka hadith ọ̀hún fún wa èyàn bẹ́ẹ̀ òpùrọ́ àgbà then ẹlẹ́ẹ̀kejì tó bá tiẹ̀ wá lọ já sí wípé àpèjúwe ni o ká ní pé ó wá tiẹ̀ wá ṣẹlẹ̀ bí ò tiẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ rárá àti rárá irọ́ ni mùdírù ń pa mùdírù mú lámbà alẹ́ fún àwọn aláìmọ̀ kan tí wọ́n jókòó síwájú wọn ni ò tí wọ́n dá kan mọ̀ tó wá sí pé omi kan waste time ní yunifásitì lásán ó kàn waste ọjọ́ orí ó wá jókòó wá ń gbọ́ rí dèrèdè kẹtẹkẹtẹ oye so tó bá tẹ̀ wá lọ rí bẹ́ẹ̀ tí ó yẹ kẹ́yìn ní pírọ́blẹ́mù pẹ̀lú orú nǹkan bẹ́ẹ̀ ẹ̀yin tó yá sí wípé ẹ̀ ń fi orin tẹ́ ń kọ ní chọ́ọ̀chì ńgbà sorry ẹ̀ ń fi tẹ́ ń kọ nígbà tẹ́ fi wà ní school àwọn kírísítẹ́nì nígbà kékeré yín orin kiri yóò kàn tó yá sí pé ẹ̀ máa ń kọ nípa Jésù ńgbà tẹ́ fi wà ní school àwọn kírísítẹ́nì nígbà kékeré yín so ṣe bóun lẹ̀ ń mú wá lẹ́rìí lórí yípa Ànábì Ìsá ó ti kú ń ṣèdájọ́ lọ́run wàhálà kọ́mẹ́dì àti òdìrò yìí ẹ máa wọ gẹ́fà so ẹ dákun tó bá tẹ̀ wá lọ rí bẹ́ẹ̀ náà bó tẹ̀ já sí pé kò rí bàrà àti rárá irọ́ ni mùdírù ń pa àmọ́ if at all tó bá tẹ̀ wá lọ wà ń bẹ̀ tó yẹ kí irú mùdírù ní pírọ́blẹ́mù pẹ̀lú irú nǹkan bẹ́ẹ̀ ní mùdírù tó já sí pé orin tí wọ́n máa ń kọ ńgbà tí wọ́n fi wà ní school àwọn kírísítẹ́nì nígbà tí wọ́n fi wà ń kékeré orin tí wọ́n máa ń kọ tó já sí pé nínú rẹ̀ ń bẹ́ẹ̀ pé Jésù ń ṣe ìdájọ́ àwọn èèyàn lọ́run so mùdírù wa kọ́ láti fi ṣẹ̀rí fáwọn èèyàn pé Jésù ti nígbà Ànábì Ìsá ti kú wà tí ò sí ẹ̀rí kankan láti inú kìtàbù àti sọ́nà epo kú abẹ́ẹ̀rí nǹkan wọn so irú yíò lẹ́wà sọ pé Bukhari kọ́pì ọ̀rọ̀ bíbélì ó kọ́pì rẹ̀ nassan bi nassin harfan bi harfin ó kọ́pì rẹ̀ sínú Sahihu rẹ̀ ó sì sọ pé Ànábì ló sọ òpùrọ́ burúkú so ẹ má pààrọ̀ mọ́ ẹ fi àgbá yín ẹ fi ṣe tó dáfà ọ̀la ó kàn máa ṣe nà sí àfún yín ni ẹ lo àgbá yín yìí ìdàgbà yín tẹ̀ ń dàgbà lọ yìí ẹ fi ṣe tó dáa so ẹ fi kíìpù lẹ́gàsì gidi so oye dáadáa làwa fẹ́ fún yín torí ẹ̀ là ṣe ń sọ fún yín ni ò là ṣe ń ṣe nà sí àbáyé fún yín o oye kìí ṣe pé bóyá tẹ bá tẹ̀síwájú pẹ̀lú pé ẹ̀ ń sọ̀sọ̀kúsọ kìí ṣe pé bóyá yóò jẹ́ aburú kìí ṣe pé bóyá yóò kó bá ẹ̀sìn àlọ́bẹ̀ ẹ̀dà kò ní kó bá ń torí àwọ̀ dìde tì í lọ́rùn á sọ pé rárá dédé lẹ́ ń sọ ìsọkúsọ lẹ́ ń wí so jákujàku lẹ́ ń sọ àìmọ̀kan àtọ̀rọ̀ àìnílàkà ìgbà pátápátá gbà òun nírú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ so á jẹ́ kó kílẹ̀ sáwọn èèyàn bẹ́ẹ̀ oye ẹ̀hẹ́ tó wà ló bẹ̀bẹ̀ ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta mẹ́ wọ́n sọ̀rọ̀ pé ó kára láti dé tó bẹ̀rẹ̀ àwọn tí wọ́n bí ní ìgbà ẹ máa wò wọ́n àbí ká máa wò wọ́n. Ilé ìlú súnmọ́ wọn láti ṣe káàdà. Mo fẹ́ fún yín ní àpèjúwe. Àwọn náà fẹ́ fún wa ní àpèjúwe ká. Ẹ̀rí kan wá lórí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Àlẹ́ ti ní sọ̀rọ̀ àlẹ́ ìwọ̀sẹ̀lẹ̀. من أصحاب من لا أراه بعد موت أبدا Níta nẹ́bí ni ó ń bẹ́ náà ṣáájú òun. Táwọn bá ti yára àwọn aláyé báyìí àwọn tó pàdé náà.
مسند محمد عارف مسند امام بن حنبل على ديس لونا so anabi tó sọ pé lẹ́yìn sallallahu alaihi wasallam ó wà náà sàbí òun tá a bá ti yára láyé báyìí àwọn ní pàdé má ibo ní sàbí òun lọ. so bẹ́ẹ̀ ni ẹlòmíì dáhùn fojú wò nínú tó súnmọ́ bàbá. Ẹ̀mẹ̀ tó súnmọ́ bàbá Mọ̀lánà Sheikh Adam. Bàbá ní ẹ máa fi wọn ara wọn wò bẹ́ẹ̀ Peter Nabi ti rí wọn bẹ́ẹ̀ náà ní ti Mọ̀lánà Sheikh Adam. Ẹgbẹ́ náà sì dákẹ́ yóò níbi ti wí kí ni ẹ̀yin tẹ́ kí nǹkan kan tẹ́ bá sọ pé kàn máa sọ rédèrèdè abẹ́ẹ̀rí nǹkan. Mùdírù wá sọ̀rọ̀ débi pé wọ́n ní àwọn fẹ́ mú àdísù kan wá fi ṣàpèjúwe ọ̀rọ̀ kan ipe ọ̀rọ̀ kan tánà sọlẹ́mù sọ pé min ashabi so gẹ́gẹ́ bí Mùdírù ṣe ni mo ti fẹ́ ṣe o oye min ashabi man la arahu ba'da mauti àbí ọ̀rọ̀ àpí wọ́n ṣe náà ni ẹni tó fẹ́ ṣe náà tó Bukhari náà nù àdánwò àbẹ́ẹ̀rí nǹkan ẹni tí ó ṣe náà tó Bukhari náà nífà àbẹ́ẹ̀rí so àdé àfáà yí wọn hadith kankan sórí wallahi àbẹ́ẹ̀rí nǹkan báyìí so àbẹ́ẹ̀rí ẹni tó fẹ́ ṣe náà tó Bukhari min azabi man la arahu ba'da mauti ká fìtínà kan kúnlẹ̀ Yorùbá ní kálọ̀ bẹ̀rẹ̀ kó sàlámà wa oye so Mùdírù ẹ lọ túbá ẹ lọ bẹ̀rù Allah bẹ̀rẹ̀ wallahi agbára yóò gbé nǹkan kan nínú kẹsọ pé ẹ fẹ́ ṣe kíni ẹ fẹ́ ṣe tọ́ánù sí tó fẹsẹ̀ nílẹ̀ nínú ẹ̀sìn Allah bẹ̀rẹ̀ ẹ kàn lálẹ́ àsára yín lórí rẹ̀ àwọn èèyàn kàn mọ́ fa ìmọ̀ kan yín hàn lọ ní gẹ́gẹ́ bọ́n ti ṣe fi hàn lọ láwọn ìgbà kan sẹ́yìn oye hadith tó fẹsẹ̀ nílẹ̀ ni àmẹ́gbà wá pọ̀ lórí rẹ̀ gan inshallah mò ń bọ̀ wá treat hadith yẹn lórí àìmọ̀ kan tí ọmọ ṣíà ṣe oye ẹgbà wá pọ̀ lórí rẹ̀ gan ní hadith yẹn tí ń bẹ nínú Musnad al-Imam Ahmad so ṣé gbogbo ibi tí ashabu bá wá gbogbo ibi tá bá ti rí ashabu ló gbọ́dọ̀ máa túmọ̀ sí pé àwọn sàábé ànábì so ṣé gbogbo ibi tí ashabu bá ti wá ló gbọ́dọ̀ máa túmọ̀ sí pé àwọn sàábé ànábì láwọn sàábé ànábì kankan ní ìtumọ̀ tí ń jẹ́ sàábé ànábì nínú sharia so kìí ṣe gbogbo ibi tó bá ti wá náà hadith ànábì ni ó ti túmọ̀ síbẹ̀ eléyìí àlàyé ń bẹ nínú ọ̀rọ̀ àwọn àfáà lórí rẹ̀ oye báyìí so ashabu ń bẹ yẹn àwọn àfáà aládìísì ń sọ fún wa pé àkọ́kọ́ náà kìí ṣe àwọn sàábé ànábì gangan al'umma ànábì generally ni al'umma ànábì generally ni so ó ní ihtimalu nǹkan yẹn ẹlẹ́ẹ̀kejì àwọn àfáà aládìísì ń sọ pé tí àwọn ọ̀tẹ́sìn bá fẹ́ gbé lórí pé bá àwọn sàábé ànábì gangan ni oye so a sọ fún wọn yí pé rárá àwọn ẹni tó já sí wípé wọ́n fẹ́ máa ṣe bẹ́ẹ̀ pé sàábé ànábì ni wọ́n tó já sí pé mùnáfìkì ni wọ́n tí wọ́n sá wà ní àwọn sàábé ànábì àmọ́ in reality wọ́n yí ṣe sàábé ànábì gangan ó mú túmọ̀ yẹn náà dání
àmọ́ kẹwàá kàn mú àdíìsì kẹwàá fẹ́ gbà mọ́ àwọn sàábẹ́ ànábì bàbá ń pé àwọn sàábẹ́ ànábì ni ọ̀rọ̀ yìí ń bá wí àìmọ̀kan àtòdó lẹ́ ń ṣe yìí àbẹ́ rí nǹkan ìwà tẹ́ ní ká àlàyé táwọn àfáyèsì ń ṣe lórí ọ̀rọ̀ tó já sí wípé óyé ẹ̀yin ò gbọ́dọ̀ sọ pé ẹ̀kàn fẹ́ fìlàkà yín tú ẹ gbọ́dọ̀ sọ pé ẹ fẹ́ fọpọlọ yín tú torí káwọn àfáà aládìsì tó lè ṣe kí ni kán tó lè ṣàlàyé hadísù kan àwọn ẹgbà wá tó wá lórí àwọn hadísù yun ni wọ́n gbìyànjú àti mú papọ̀ wá sójú kan náà oye ni wọ́n fi fún hadísù yun ní ìtumọ̀ tó já sí wípé ó bá mu àmọ́ yẹn kan rádìsì nínú làákà yẹn kan wá wò pé hadísù báyìí ni àìmọ̀kan lásán àbẹ́ ìròdò báhùn so oye èyún bẹ́ẹ̀ lórí hadísù yun then ẹlẹ́ẹ̀kejì ipẹ́ tún wá fẹ́ fi bàbá Ádámà wé ohun tẹ́ tó àdísì yún sí ìkankí nǹkan ni tó bá dijọ́ mẹ́dàl kìyàmà bàbá Ádámà gan wọ́n ní rí tẹ́nì kankan rò náà Sheikh Adamu wọ́n wà rí tẹ́nì kankan rò níjọ́ mẹ́dàl kìyàmà wọ́n àti ìrí ọ̀rọ̀ tara wọn gan yanjú ká tó wá sọ pé wọ́n rí tẹ́nì kan rò tẹ́ bá ti ẹ̀fẹ́ sọ pé ẹ fẹ́ ṣe kìyàsù àlámọ̀rí Sheikh Adamu àtàwọn ọmọ kéwù wọn pẹ̀lú ìntẹ́fẹ́ tó àdísù yẹn sí ó yàtọ̀ sọ fún pé ìdínà lẹ́tún fẹ́ sọ so nítorí tó bá di yọ́mìdà alkiyama Sheikh Adamu wọn ní rójú ráyè ẹnì kankan ara wọn ni wọ́n mọ̀ bá kàkiri yawma yafirru al-mar'u min akhihi ọjọ́ tó já sí pé ọmọ ènìyàn yóò sá fún ọmọ ìyá rẹ̀ wa ummihi wa abihi yóò sá fún ìyá rẹ̀ yóò sá fún bàbá rẹ̀ so wa sahibatihi wa banihi yóò dẹ̀ sá fún ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ likulli mri'in minhum yawma'idhin sha'nun yughnihi gbogbo ìkọ̀kan náà ọmọ ènìyàn lọ́jọ́ náà oye ṣáánú rẹ̀ àlámọ̀rí rẹ̀ iṣu rẹ̀ tó já sí wípé yóò tó ti tí ó sì mú láìrójú ráyè òun ni ó ṣe kíni òun ni ó bá lọ́jọ́ náà so Sheikh Adamu ò sínú àyà yìí kò Sheikh Adamu àyà yìí kò kó Sheikh Adamu sínú àbí Sheikh Adamu ó sì pẹ́ ńjọ́ gbẹ̀dẹ̀ alkiyama ni Sheikh Adamu ó sì pẹ́ àwọn èèyàn ńjọ́ gbẹ̀dẹ̀ alkiyama ni Sheikh Adamu ó sì pẹ́ àwọn ọmọ kéwù wọn ni ẹ sọ ká gbọ́ kẹ́ wọnú nǹkan mi ẹ bí ká gbọ́ kẹ́ wọnú nǹkan mi oye hata àwọn annabi gan láwọn annabi Allah subhanahu wa ta'ala oye láwọn òjíṣẹ́ allọ́bẹ̀ẹ́dà kọ̀ọ̀kan àwọn gan náà wọ́n sọ ipé tọ̀ so tí wọ́n táwọn náà wà nínú rẹ̀ yìí ó tó àwọn tí so ipé pọ́n lọ bá annabi wa Muhammad sallallahu alaihi wasallam so annabi Ibrahim annabi Musa annabi Nuh annabi Isa oye so ká tó wá sọ Sheikh Adam rahimahullah so fún délé ọ̀rọ̀ ipẹ́ tún fẹ́ fi Sheikh Adamu ma wé àdíìsì yún pẹ̀lú ìtumọ̀ tẹ́ tú sí tó yá sí pé kò lọ oye tó bá dijọ́ mìíràn ìkìyàmà so wọn wá ní ríra wọn so bàbá Adamu ò ní rí àwọn kan nínú àwọn ọmọ kéwù wọn sì ní rí wọn nǹkan kan bẹ́ẹ̀ àà ṣe Sheikh Adamu wọ́n tẹ̀ tí ríra wọn tán gan níjọ́ mìíràn ìkìyàmà tí wọ́n tí rí ara wọn tán gan níjọ́ mìíràn ìkìyàmà tí wọ́n fi rẹ́ lómi so tọ́ abókàn bízí pẹ̀lú àlámọ̀rí tara wọn ni gẹ́gẹ́ bí ó ń kálùkù wa náà ó ṣe kíni ẹwẹ́ ìjá sí pé ọ̀rọ̀ ara wa láṣe kíni ọ̀rọ̀ ara wa lágbàájúmọ́ lọ́jọ́ náà a ní rí tẹ́ni kankan rò so a sá fún àwọn ìyá wa a sá fún àwọn bàbá wa a sá fún àwọn ọmọ wa a sá fún àwọn ìyàwó wa so a sá fún àwọn ẹbí wa so orí ara wa nìkan lámọ̀ ké oye orí ara wa nìkan lámọ̀ ké pítọ̀ bó ní ṣe là bó ní ṣe là bó ní ṣe là bó ní ṣe rí yọnú Allah tó ẹ̀lá ṣe ń sọ fún pé kẹ́ túbá kẹ́ ronú pìwàdà nítorí àtúbọ̀tán dáadáa oye so Sheikh Adamu ò lè gbọ́ ọmọ kéwù kankan lẹ́njọ́ ìwé kí a mọ̀ jẹ́ kí wọ́n tán o ìpín kìníkan ọmọ kéwù kan nínú ọmọ kéwù wọ́n lè gbára wọn gánlẹ̀ so ìgbàgbọ́ burúkú àwọn fẹ́ gbé wọlé ń bẹ̀yùn wọn kan láàmọ́lẹ̀ tán ni o oye àmọ́ jẹ́ kí máa sọ fún alálẹ̀ yìí Sheikh Adamu ò lè gbẹ nìkankan lẹ́njọ́ ìwé kìyàmà so hatta gan àwọn gẹ́gẹ́ fúnra láwọn wọn lè gbára wọn lẹ̀
wọ́n lè gbára wọn lẹ̀ ká tó wá sọ pé wọ́n wà gbọmọ kí ó kàn lẹ̀. So má jẹ́ kí wọ́n tàn rárá àti rárá, bẹ̀rù Allah, ṣẹ̀sìn Allah bẹ́ẹ̀dà, tẹ̀lé kìtàbà ti súnnà, oye ṣe ń tán Allah bẹ́ẹ̀dà pa ẹ́ láṣẹ, ṣe ń tán Sàlámù pa ẹ́ láṣẹ, tẹ̀lé ìlànà àwọn sàhábà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ṣiṣẹ́ dáadáa, ṣiṣẹ́ rere, ní ojú ọ̀nà àwọn ẹni rere, àwọn ẹni dáadáa, oye so kó wá máa retí kí Allah bẹ́ẹ̀dà kó sì máa bẹ̀rù ìyà rẹ̀. So àmọ́ kó wá fọkàn sí pé ọ̀rọ̀ tí Mudiru ti sọ yìí, àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kan tó bá ṣe dáadáa sí Sheikh Adamu, wọ́n lè rí àǹfààní Sheikh Adamu jẹ́ mudal kiyama tí wọ́n fi wá ṣe kíni, tí Sheikh Adamu fi wá rí tí wọ́n rò, tí wọ́n fi wá rí wọn nǹkan kan. Ẹ̀tàn jẹ́ ní o, wallahi ẹ̀tàn jẹ́ ní, má dá wọn padà sí di kìtàbà ti súnnà ní o, wallahi ẹ̀tàn jẹ́ lọ́rọ̀ báyìí. Oye Sheikh Adamu gan ò lè gbára wọn lẹ̀, ohun mọ́ tuntun sọyún. Sheikh Adamu ò lè gbára wọn lẹ̀ níwájú Allah bẹ̀lẹ̀ ń tà sí tí wọ́n wà gbẹ̀lú mí lẹ̀. Òun ló gbọ́ tí mo wí yẹn. Sheikh Adamu ò lè gbára wọn lẹ̀ lọ́dọ̀ Allah bẹ̀lẹ̀ ń tà sí tí wọ́n wà gbẹ̀lú mí lẹ̀. Oye ẹ̀yìn jẹ́ pé ṣe lóhun jẹ́. So gbogbo tí Mudiru sọ náà ni èyí tí a ṣe kí ni tá a fèsì fún yìí. Abẹ́ Allah subhanahu wa ta'ala nínú àánú rẹ̀ kó jọ kó dákun, kó má ṣàbá ní fọ̀nà mọ̀wọ́n o. Kálọ̀ bẹ̀rẹ̀ dà kó jọ kó dákun, kó má ṣàbá ní tọ́ wọn sọ́nà o. Kó má ṣàbá ní fi èyí tí ń ṣe òdodo, kó má ṣàbá ní fi hàn wọ́n o. So kálọ̀ bẹ̀rẹ̀ dà kó jọ kó dákun, kó má ṣàbá ní ṣe ọkàn wọn rọ̀ fún òdodo, kó má ṣàbá ní ṣe ọkàn wọn rọ̀ fún ìmọ̀ ìjìnlẹ̀ tí èyí ṣe ìrújú àti màdá. Bẹ́ẹ̀ dẹ̀ ni kó má ba àlámọ̀rí wa jẹ́, bẹ́ẹ̀ dẹ̀ ni kó má jẹ́ ká padà máa ṣe bí wọ́n ti ń ṣe. So kó má jẹ́ ká padà máa ṣe bí wọ́n ti ń ṣe lónìí. So kí Allah bẹ̀rẹ̀ dà kó má ṣàgbà àwọn ìjọsìn wa. So tọ́ abárká Ramadan, tọ́ àwẹ̀ ti bẹ̀rẹ̀ náà nù. So inshallah al-azim, so àwọn ọmọ retí torí àmọ́ pé ìsọkúsọ fẹ́ pọ̀ lọ́dún yìí. So torí Mudiru Markazi ti ṣe muqaddima ìwíkúwí wọn yẹn àti ìsọkúsọ wọn yẹn, wọ́n ti ṣe muqaddima kalẹ̀ fún báyìí. So lára muqaddima wọn lélẹ́yìí, lára muqaddima wọn fún ìsọkúsọ tinú àwẹ̀ yìí, òun náà ni ọ̀rọ̀ tí wọ́n sọ nípa Markazu Ahli Sunnati wal Jama'a ti Ìwó, lára muqaddima fún ìsọkúsọ ti ọdún yìí nìyẹn. Oye so lẹ́yìn àwọn muqaddima yìí tá ti fèsì fún yìí, oye èyíkéyìí nǹkan tí wọ́n bá wá ń sọ gangan ní ojúlówó kókó ọ̀rọ̀ gangan, oye a tún máa bá wọn follow ẹ̀ up, a sì máa fèsì fún wọn lórí rẹ̀, a sì máa ṣe rọ́dù fún wọn lórí rẹ̀, a sì máa sọ fún àwọn èèyàn pé ìsọkúsọ ìwíkúwí ni àáfàá yín wí, lópin ìgbà tó bá jẹ́ ìsọkúsọ àti ìwíkúwí tí wọ́n ní ẹ̀rí kankan àti ìmọ̀ kankan lé lórí. So kí Allah bẹ̀rẹ̀ dà kó má ṣàṣàmọ̀nà gbogbo yín. So wa hadha wa sallallahu wa sallama ala nabiyyihi wa ashabihi ajma'in, fa subhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. So ó di lábọ̀ insha Allahul azim. A máa retí gbogbo yín.